ìjọba nàìjíríà ṣàlàyé o wọ́n ṣàlàyé fún ìgbà àkọ́kọ́ fún ìkọlù tí orílẹ̀-èdè amẹ́ríkà tẹ́ wá ṣe ní ìpínlẹ̀ sokoto pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ẹṣin òkọ́kú tẹ́ máa ń gbéni wọgbó tẹ́ ń wọlé ìjọsìn tẹ́ ń pa àwọn èèyàn nípakúpa. bákan náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara ìyẹn ní ìlú ọ̀fà tó dá hílàhílo sílẹ̀ táwọn èèyàn ń bẹ̀rù tílé wó tó dá hílàhílo sílẹ̀ ìjọba àpapọ̀ wọ́n tún yànnàná ọ̀rọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara náà. ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ ẹ wá gbọ́ new update wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n yànnàná ẹ̀ tí ó yé yín ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ fọ́lọ̀ péjì wa àdéhùn wa náà là ń mọ̀ọ́sẹ̀ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́ ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé dúró báyìí gbogbo wa ló yẹ ká mọ̀ bó ṣe ń lọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ẹṣin òkọ́kú afẹ̀míṣòfò tó ń dúró lójú òpópónà tẹ́ ń gbé àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi tẹ́ ń wọlé ìjọsìn tẹ́ ń pa àwọn èèyàn nípakúpa. Minister of Information ó mọ̀ ló gbẹ́nu ìjọba àpapọ̀ sọ̀rọ̀ tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó yànnàná bí gbogbo nǹkan ṣe lọ. Now Mínísítà Muhammed Idris ó ní sẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto níbi tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tán ti ju àdó olóró síbùbá ẹṣin òkọ́kú àwọn terrorists àwọn afẹ̀míṣòfò. ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Tangaza Local Government. ó ní ìpínlẹ̀ Sokoto ó wá ní sẹ́ rí Tangaza tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní ìpele àwọn afẹ̀míṣòfò méjì ló wà ní Tangaza. wọ́n láwọn ẹṣin òkọ́kú tán bá ń bọ̀ láti agbègbè Zaire ní gbogbo agbègbè alámúlégbé wa èmi ni Niger ni o èmi ni Sudan ni o èmi ni Mali ni o. wọ́n ní tí wọ́n bá ti ń bọ̀ ní gbogbo orílẹ̀-èdè tá a dárúkọ yìí pé ibẹ̀ gangan ni wọ́n máa ń dé sí. wọ́n ní tí wọ́n sì parapọ̀ máwọn tilé tó jẹ́ pé wọ́n lórílẹ̀‐èdè tán bá ti fẹ́ ṣe àkọlù wọ́n wàá parapọ̀ wọ́n wàá jọjọ dìmọ̀ papọ̀ débi pé wọ́n wàá gbógun ti orílẹ̀‐èdè náà. wọ́n wá níṣẹ́ wá ríbi tí wọ́n ti jọjọ pàdé òun wọ́n wàá sọbẹ̀ di káàmpù. wọ́n ní tẹ́ ẹ bá sì wọ àdó olóró tí orílẹ̀‐èdè Amẹ́ríkà á jù wọ́n ní wọ́n jù ní aago 12 òru ó kọjá ìṣẹ́jú 12. wọ́n níṣẹ́ wá rí ibi àfojúsùn orílẹ̀‐èdè Amẹ́ríkà gangan wọ́n ní bẹ́ẹ̀ gan ni àdó olóró ló ti dún gbàmù. wọ́n ní kódà ọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò ẹṣin òkọ́kú yìí ni wọ́n dèrò ọ̀run látàrí àdó olóró tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jù sí ibùdó wọn. ní mínísítà bá tó tẹnu bọ̀rọ̀ ó níṣẹ́ wá rí àdó olóró tí wọ́n lọ jù sí ibùdó àwọn afẹ̀míṣòfò wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ sí wọ́n láwọn gan ni wọ́n buwọ́lù wọ́n ní àjọṣowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ni o. wọ́n ní kódà gbogbo àwọn ọmọ ogun wa làwọn gan wà níkàlẹ̀ tẹ́ ń wo bó ṣe ń lọ. wọ́n ní kódà Minister of Defence náà àti Foreign Affairs àti Chief of Defence Staff wọ́n ní gbogbo wọn pátá ló mọ bó ṣe ń lọ. wọ́n ní kì í ṣe pé orílẹ̀-èdè Amẹ́ríkà kàn déédéé wá wọ́n kàn wá ṣiṣẹ́ tí wọ́n wá ṣe lórílẹ̀-èdè Nàìjíríà o. wọ́n ní gbogbo wọn ní ọmọ bó ṣe ń lọ. wọ́n ní torí pé gbogbo rúmọ̀sì tí ọ̀pọ̀ àwọn èèyàn ń gbé ká ni pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà kàn ló déédéé wọlé tí wọ́n wá ju àdó olóró. wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. wọ́n ní àjọ tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà tán gbé kalẹ̀ láti ṣẹ́gun àwọn ẹṣin òkọ́kú àwọn afẹ̀míṣòfò tán máa ń dúró lójú òpópónà tí wọ́n gbá àwọn èèyàn wọgbó tí wọ́n máa gbowó ribiribi. wọ́n ní torí wọn ni wọ́n fi gbé ètò ń kalẹ̀. wọ́n ní kódà Gulf of Guinea ni wọ́n ti ju àdó olóró yìí tó fi jẹ́ pé ó wá dún gbàmù ní ìpínlẹ̀ Sokoto. Obama tó tẹ̀síwájú wọ́n wá níṣẹ́ rélé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀fà wọ́n níṣẹ́ rí àwọn ralẹ̀ tó fẹ́ lọ́bẹ̀ ó ní gbogbo yẹn o wọ́n ní wọ́n ń pè ní debris. wọ́n ní irú àwọn debris náà wọ́n ní ó jábọ́ ní ìlú kan wọ́n ló jábọ́ ní ìlú kan tí wọ́n ń pè ní Jabo ní Tambuwa Local Government ní ìpínlẹ̀ Sokoto. wọ́n ní kì í ṣe Ọ̀fà nìkan ni àwọn kinní yẹn ló ti jábọ́. wọ́n ní tí ìròyìn sì tẹ̀ wọ́n létí pé ó ba àwọn ilé kan jẹ́ bẹ́ẹ̀ ni ó ba àwọn ṣọ́ọ̀bù jẹ́ àti àwọn òtẹ́ẹ̀ kan. wọ́n ní tẹ́ ẹ bá sì wò ó wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ní kíákíá wọ́n ti lọ kọ̀ǹdó gbogbo bẹ̀. wọ́n ní kí gbogbo aráàlú kan má bẹ̀rù o ipe n tó ṣẹlẹ̀ làwọn ti sọ yẹn ipe kò sí bẹ̀rù pé kí wọ́n lọ fọkàn wọn balẹ̀ pé kò séwu lóko àfi gìrìgìrì àparò ipe ṣe wá ráwọn ẹṣin òkọ́kú ipe àwọn gbúdọ̀ gbógun tì wọ́n ipe ogun táwọn sì gbé tì wọ́n àwọn gbúdọ̀ ṣẹ́gun wọn kí orílẹ̀-èdè Nàìjíríà kan lè ní ìfọ̀kànbalẹ̀.
ọbámọ̀ tó tẹnu bọ̀rọ̀ wọn ní sẹ́rí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ipe òpin ti dé bá wọn àwọn gan ti gbáradì láti ṣe wọ́n bí ọ̀sẹ̀ ṣe sojú wọn ní tẹ́ ẹ bá sì wò ó bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ kò sí ará ìlú kan tó fara káásá látàrí àdó olóró tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jù sí ìpínlẹ̀ Sokoto. wọ́n ní kódà ṣẹ́wárí ìjọba àpapọ̀ gan ti wá ṣetán fáwọn ẹṣin òkọ́kù yìí tẹ́ ń gbé ènìyàn wọgbó tẹ́ ń gba àwọn owó ribiribi pé kódà àwọn orílẹ̀-èdè gan tó bá tó ṣetán láti darapọ̀ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣẹ́gun àwọn ẹṣin òkọ́kù jẹ́ ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú yìí pé kódà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ti rẹ́dì láti gbà wọ́n láàyè láti jọjọ ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí mínísítà fún information ní Nàìjíríà ní tó fi sórí ẹ̀rọ ayélujára látọ́níkà mú wá sí etí ìgbọ́yìn lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yẹ yẹn wá níbi tá a fi àdàgbé ètò yìí sọlẹ̀ síre ntẹ́yìn náà bá wà nílé èròǹgbà tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ comment section wa ẹ má gbàgbé ẹ máa pín fọ́nrán yìí o ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ follow wa kẹ́ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí o ire lójú ọlá rí ire báyìí lójú gbogbo wa ó mọ̀ rí o orí wa ò ní gbàbọ̀dẹ̀ ire o ó dàbọ̀.